ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí ló ń bí mo lè kí n káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò Ijiroro Owuro. ètò yìí ló ní ládùn ṣẹ́gbọ́n. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa rí gòrò ẹ máa wo Startimes. Kíra fún ayérayé mo ní ẹ bá ń kíra fún ẹ bá ń kíra fún bàbá mi nínú àwọn ọ̀run ẹ bá ń kíra fún pápá tí ijó tọ̀hún ẹ bá ń kíra fún mo ní ìwọlẹ̀ fùfù lẹ̀lẹ̀ tí mi lẹ̀ ẹ́ jìgìjìgì ẹ mà bá ń kíra fún. Bàbá tí ń pa wá tí ń jí wa lójoojúmọ́ ẹ bá ń kíra fún ògbénú Wúndí Aṣọlá ògbénú Adélébọ̀ Ṣògo mo ní ẹ bá ń kíra fún ó tóbi gbogbo ayé ò gbà ọ́ ó tún fi inú ọmọ ènìyàn ṣe bùgbé àwa àmọ̀rídìí lórúkọ rẹ ẹ mọ̀ bá ń kíra fún mo ní n ó mọ̀ yàn ọ́ ni wọ́n mọ̀ ṣe ọlọ́ba olódù ọmọ àrè lórúkọ rẹ̀ ń jẹ́ wọ́n mọ̀ gbé fún ọ ní lójoojúmọ́ ayé kábíyèsí olódù ọmọ àrè ẹ bá ń kíra fún ẹ kíra fún bàbá àgbàlagbà bàbá tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo ọlọ́run tó ń pa wá tó ń jí wa lójoojúmọ́ àdìtú olódù ọmọ àrè kí la lè fi ọ́ wé ná ìwọ ló lórúkọ tó pọ̀ rẹpẹtẹ ìwọ ló lórúkọ àpèrire ìwọ ló lórúkọ àpègbáre ìwọ nìkan ṣá wọ́n pé lẹ́yìn bàbá kò tún sí bàbá mọ́ ìwọ náà là ń kíra fún lórí ètò Ijiroro Owuro lóòrè ní gbogbo yín tẹ́ ti darapọ̀ mọ́ bí àkóso ohun tèmi lóòrè ní tálẹ̀ yín ń kíra fún ṣẹ́ẹ̀ṣì ní aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri kan tẹ́ ń kíra fún ẹlòmíì tí ẹ ó ti sọ àwọn aráalé ó ti sọ ọ̀gá abiṣẹ́ ó ti sọ ọkọ ó ti sọ ìyàwó di ẹni à ń kíra fún ń pé kẹ́ ẹ má kíra fún wọn ṣùgbọ́n Elédùmarè nìkan ní ẹjẹ́ agbájúmọ́ ká máa kíra fún nígbà gbogbo nítorí pé òun náà nìkan náà ló tó gbani kí má fi yẹn náà kí yín kó àmójúbà àkọ́tún ètò Ijiroro Owuro lọ́jọ́ tèmi lórí Startimes television Yorùbá tìyín orúkọ tèmi Ola Onabajo ayélujára ṣọlá fún mi aláṣàkẹ́ tí ń gangan tí ò kọ́ mọ̀ aláṣàkẹ́ o bẹ́ẹ̀ dẹ̀rí mo tún kí yín kó àmójúbà kan tó ètò Ijiroro Owuro bẹ́ẹ̀ ni èjìmí náà ń kí yín pé ṣe dáadáa lẹ́wà lọ́ọ̀dẹ̀. ṣe dáadáa ni o ẹ kú àtijọ́ ṣe dáadáa ni so lọ dálẹ̀ àtijọ́ kọ so ó lọ dálẹ̀ ni ẹ kú ojúmọ́ ṣe dáadáa ni ṣe dáadáa ni ẹ kú ojúmọ́ ṣe dáadáa ni ṣe dáadáa ni ṣàlàáfíà lẹ́wà gbogbo lè ń kọ́ o. A mọ̀ pé gbogbo ojú tó tún ti rí wa lójúmọ́ láàárọ̀ yìí a mọ̀ pé àlàáfíà lẹ́wà a mọ̀ pé ojúmọ́ tó ti mọ́ wa lówùúrọ̀ yìí ojúmọ́ ire ni a fẹ́ kẹ̀tẹ̀ ń fẹ́ báyìí ká fẹ́ rí ọlá a fẹ́ rí ayọ̀ a fẹ́ wo Startimes television àlàáfíà dé bá wa ni o ṣùgbọ́n a wá ń gbàdúrà pé gbogbo èèyàn pátá tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn ẹyọ kan tàbí méjì lówùúrọ̀ yìí à ń fi sáà yìí a fi ń gbàládùra pé omi ara ẹran ara iṣan ara egungun ara Elédùà á dá padà sípò àmín Ọlọ́run torí pé òun nìkan lọ́ba tó ní kọ́kọ́rọ́ lé ayé lọ́wọ́ òun lọ́ba tó ní gbogbo ìṣàkóso àgọ́ ara yóò dá àlàáfíà padà ẹ káàárọ̀ lẹ́dẹ̀ ọdẹ odù bí ṣe dáadáa alájí ojúmọ́ ire láàárọ̀ yìí lórí ètò Ijiroro Owuro pẹ̀lú àwa ọmọ yín alóore méjì ni aya Onabajo àti aya Adeyemo
aya wọn ní ọ̀run wà Ìjẹ̀bú àti aya wọn ní Òmù Èkìtì. ó ga ọ̀nà yẹn tẹ̀ jì ó máa fo bíríìjì tó pọ̀ gan ni o àtòjò tó pọ̀ gan. tó bá kúrò ní ọ̀run wà tó ń lọ Òmù. àwa náà la tún ti dé sí special edition èyí tó yàtọ̀ gedegbe ní gbogbo ọjọ́ tí a máa ń ṣe ètò ìjíròrò òwúrọ̀ torí pé eléyìí ló ń sọ̀rọ̀ nípa ìdílé ló ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ló ń sọ̀rọ̀ nípa bàbá sí ọmọ ọmọ sí ìyá kí ìdílé wa kó lè máa ṣe kíni kó lè máa dùn mọ̀ràn yín kó máa dùn kí gbọ́ngbọ́n máa kàn sí ní gbogbo gbà. Ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí Yetunde Adeyemo lórúkọ tèmi. Èmi máa pè mí lọ́mọ wọn lóńdó òkè àgbẹ̀ àkókò nílé bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ àgbógbó mọ̀jà ọmọ àtòrí ilẹ̀kẹ̀ dólùkọ ọ̀yọ́ ọmọ méjì káyẹ̀ náà bí ọkọ. Bẹ́ẹ̀ bá dókè àgbẹ̀ bèrè ilé dúdú yẹmí bẹ́ẹ̀ nílé bàbá tó bí mi lọ́mọ. Bẹ́ẹ̀ bá wá ti dómú Èkìtì ọ̀dọ̀ àwọn Adéyẹmọ ni o. Gbogbo bàbá ọkọ mi àti ọkọ mi lùkàlùkà mú kí yín wọn ní ìyẹn okun. Ẹ̀yin bàbá mi àti màmá mi lóńdó náà mú kí yín o ẹ̀mẹ̀jọ. àwọn mi kí mi lóńdó lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá pè báyọ̀ ṣé wọ́n ni mò ń wò yẹn ṣé wọ́n ní mi náà ni. yẹn ó kún. Ẹ káàárọ̀ ẹ sì jẹ́ ká jọ rìnrìn àjò àkọ́tún ìjíròrò òwúrọ̀ ti èyí tó ń yàtọ̀ gedegbe lọ́jọ́ tòní pẹ̀lú èjì mi tájọ máa gba bẹ́ẹ̀ni gba sósì gba sọ́tún wọn gba sósì. ẹ wí kàlẹ̀ kẹ́ máa bá wa bọ̀. ó ṣe wọn èkejì mi pàtó tó nà látàárọ̀ pátí kí n pé ẹ̀kọ́ àmójúbà ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tòní ìjíròrò òwúrọ̀ ilé tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́ láàrin lọ́kọláya láàrin ẹ̀yin tẹ̀tẹ̀ tí wọ̀ nínú ìgbéyàwó náà léni náà la máa ń yànnàná kí ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó wa kí ni àwọn nǹkan tó mú òkò pẹ́ǹtùká tètè kó sí àárín ìgbéyàwó kí la ṣe lè yanjú ẹ̀ àwọn kí la lè ṣe sí àtúnfojú tàtijọ́ wò àtúnfojú tìgbà lóde wò ó nítorí ó ṣe pàtàkì ká máa balance ká dẹ̀ máa tún upgrade. torí ibi táyé wà lógún ọdún kan ló wà bẹ́ẹ̀ ni ó gbọ́ bí bá mi lórin yẹn ṣe kọ́ ni wọ́n ní báyé bá ti ń yí ọ̀la àtayọ̀ ká máa bá wọn yí. ọpọ́n ayé wá sún ìjọba yìí. ọpọ́n oríṣiríṣi ní í sún lójoojúmọ́ ó sì ti kúrò ní tàtijọ́ nítorí ẹ̀ náà la ṣe ń gbé yẹ̀wò sọ́tún tá à ń gbé yẹ̀wò sósì kó tó di pé a máa lọ kán lu agbami ọ̀rọ̀ tá a máa fi ṣe wá létí tá a máa sọ lénìí ọ̀rọ̀ mọ̀ràn kékeré tá a máa fi ṣe wá létí òun náà la máa pè àkórí ẹ̀ ní ṣe ìwádìí irú iṣẹ́ tí ẹni tó o bá fẹ́ fẹ́ tàbí ẹni tó o ti fẹ́ sílé gan ṣe ìwádìí kó mọ irú iṣẹ́ tó ń ṣe ọ̀rọ̀ tá a fẹ́ fi ṣe wá létí nìyí lénìí nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde ìwò yìí kí n yọ àwa gan kúrò ń bẹ̀ torí a sì lè pera wa lọ́mọ àná díẹ̀. bẹ́ẹ̀ni àwa kẹ ọmọ àná ni wà ọmọ àná ni bẹ́ẹ̀ni mo fẹ́ sọ fún ẹ pé tí mo fi wọlé ọkọ mi ò dúró lẹ́gbẹ̀ẹ́ títì pé kí mọ́tò gbé mi rí nítorí mentality tí wọ́n ti sọ sí wa lọ́kàn lé pé tó bá jẹ́ kẹ́ni tó mọ̀ rí gbé ẹ wọ́n ń jí ẹ gbé lọ ni o mo dẹ̀ lọ léèwé gíga tó dẹ̀ jẹ́ pé a máa ìlú tó jìnnà sí ibi tá à ń gbé tó yẹ pé a ní àǹfààní láti dúró lẹ́gbẹ̀ẹ́ títì pé kí ọkọ̀ gbé wa láti ṣe nǹkan tó ń yàn. kábà sọ pé torí àǹfààní yẹn ni àǹfààní yẹn wà nígbà mo wà nílùú Iléṣà lọ́n tí àwọn ìyá àti bàbá mi tá à ń gbé ń bàdàn kò sí ànílọ́wọ́ mọ́tò ní gáràjì tó ró máa wọ́n sọ́ọ̀lẹ̀ la máa wọ̀ bí ta máa ti ró ní 80 naira wọ̀ tó bá lọ gáràjì 300 250 lọ́ máa pè wàá sì rí 80 naira wọ̀ débàdàn nígbà tá à ń sọ yìí. ó ṣe pé àṣe sísí rìn lójú títì. níbi tó ti dúró tó ti fẹ́ wọ sọ́ọ̀lẹ̀ yẹn wàá rí àwọn tó máa dúró tó máa sọ fún ẹ pé hello fine girl ṣó ń lọ ni. má dúró sínú òrùn. kíákíá la máa tà irú èmi o kíá mo ti. àwọn ará bí rè. mo ti fẹsẹ̀ rìn sọ́nà èyí. àwọn ará bí tó ń sọ yẹn rè wọ́n ti dé o wọ́n fẹ́ jí wa gbé o ṣó mọ̀ pé ní ayé òde òní sí àwọn sisi ọ̀dọ́ la ń gbá wa báyìí gbogbo àwọn nǹkan tá à ń sọ yẹn kò jẹ́ nǹkan kan àwọn ganan tún máa náwó sílẹ̀. bẹ́ẹ̀ ni old school ride please. old school ni wọ́n ń pè wá. nítorí ẹ̀ náà lóríṣiríṣi ṣe ń ṣẹlẹ̀ wóró ayé ìgbà tiwa tá à ń sọ yẹn kó tó lè rọ ọmọbìnrin kan tó máa fa lọ́mú lọ
ó máa rìn jìnnà. igbó rere ni ó ti gbúdọ̀ ní nǹkan tó tiẹ̀ bá dé. ló jẹ́ ká sọ pé wádìí irú iṣẹ́. bẹ́ẹ̀ ni. tí àfẹ́sọ́nà ẹ o ẹlòmíì kò rí ìdí iṣẹ́ tí ọkọ ẹ̀ ń ṣe o tó fi wọlé o. bẹ́ẹ̀ ni. wádìí irú iṣẹ́. ó ṣàmọ̀ pé ó ń kówó wọlé. tí ẹnìkejì ẹ̀ ń ṣe fínífíní kó má jẹ́ pé iṣẹ́ alọ́kólóhùn kígbe náà ń ṣe. iṣẹ́ apààyàn lẹ́kún. tàbí apanilẹ́kúnjayé. iṣẹ́ akó àwọn èèyàn sí wàhálà. àbáyé ẹni jẹ́. irú eléyìí tó fẹ́ sọ yẹn. ó lọ dáadáa lórí ẹ̀rọ ayélujára tó yẹ pé ọ̀dọ́mọbìnrin yẹn nígbà tí wọ́n máa wádìí ikú ẹ̀ ó sọnù ni. gẹ́gẹ́ bí tí wọ́n ń wá káàkiri. gbogbo ayé ń wá. ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa ṣe pé a máa rí ìdí nǹkan tó ṣẹlẹ̀ yìí ó wà káàkiri lórí ẹ̀rọ ayélujára. bẹ́ẹ̀ ni. màmá ẹ̀ ló tọpinpin ẹ̀ lọ sí ilé àfẹ́sọ́nà ẹ̀. ilé boyfriend. àwọn ọmọ yìí sìn wọn kò sí bójúbójú ń bẹ̀ pé iṣẹ́ adigunjalè ni àfẹ́sọ́nà mi ń ṣe mọ́. kò sí bójúbójú ń bẹ̀ pé iṣẹ́ yahoo ni àfẹ́sọ́nà mi ṣe mọ́. wọ́n mọ̀ kò ń ṣe pé wọ́n mọ̀ ṣáṣá ní èyí tí àfẹ́sọ́nà mi ṣe iṣẹ́ yahoo tó ṣiṣẹ́ adigunjalè tí wọ́n mọ̀ wọ́n máa sọ fún ẹ pé free money ni. ìwọ tí àwọn kan ọmọ ọlọ́mọ náà máa lò. tí boyfriend ẹ ń ṣe yahoo plus tó ṣe yahoo plus tó dẹ̀ mọ̀ ipò ń tẹ́ ń dì ìjọ tó bá ti wá ọmọbìnrin ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo tí wọ́n bá ti rí tí ò rí ó ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ìjọ tó bá nílò èékánná tí ò rí tààràtà ó ń bọ̀ wá mú tàbúrò ẹ̀. bẹ́ẹ̀ ni ìjọ tó bá ti nílò irun tòkè àti tìsàlẹ̀ tí ò rí tẹ́lómi á wá bó ṣe máa mú torí ìyá ẹ̀. kábọ̀ nítorí pé kò tiẹ̀ wá dìgbà míì gan kò wá dìgbà tó wá jẹ́ pé tí ò bá rí gan gbà mí. àsìkò kan máa wá tó máa ní ẹni tó nífẹ̀ẹ́ sí gangan. ẹ wáyé. òun ló kàn. méjì ni o ìkan náà orí òtakò yẹn ni ìyẹn tiẹ̀ gbé rẹ̀ sórí ayélujára báyìí ni pé wọ́n ti lòun tán díẹ̀ lókun. ó lápótí kan lókè. ọkọ tiẹ̀ ni. ó dàpọ̀ àfẹ́sọ́nà náà ni ó ní àpótí kan lókè ó ní bóyá irinṣẹ́ náà ló wà ń bẹ àbí kinní kan. wọ́n wá lọ tú. mi ò mọ nǹkan tó wá débẹ̀ ló bó oríṣiríṣi ló bá picture ń bẹ ló bá àwọ̀tẹ́lẹ̀ ló bá ń bẹ. ó wá lórí òtakò ó mọye deliverance tán sì máa ṣe bóyá living cups lásán ni tó jẹ́ òkú ayé. ó lè má ti kú Ọlọ́run sì lè ṣàánú. náà ni pé torí òun sì ń rìn bẹ́ẹ̀ ni ó sì fi láṣìṣe rò pé ló sì fi ráàánú gbà tòró sì rìn. ó mọṣẹ́ tí ẹnìyẹn ń ṣe pé iṣẹ́ burúkú ni tó dẹ̀ jókòó tì tó rò pé ọkàn ẹ̀ balẹ̀ inú ewu ló wà ọkàn ẹ̀ ò balẹ̀ o. ó ti rí free money. ìwọ gan pàápàá bó ṣe ń fa àwọn kan jóògùn náà ṣe máa padà wá fìwọ náà jóògùn. tí ó pẹ́ kò kì í ṣèpè o. kò ṣèpè ẹ dákun jẹ́ ká máa ṣe ìwádìí fínífíní ọ̀rọ̀ ṣítì ni kì í ṣe ìjà kì í ṣe ìta a fi ń ṣí wa létí ni wípé ká máa ṣe ìwádìí àwọn iṣẹ́ tí àwọn ẹnìkejì wa ń ṣe bó ṣe wà ní kí ló wà ń gbàǹjà lọ́dọ̀ ọkùnrin mi ọ̀dọ̀ ìyàwó ni àwọn obìnrin tí ń ṣe yahoo sìn dáadáa ọkùnrin mi gan tá à ń pè ń ṣe yahoo yìí ojú obìnrin mi ló ń lò tó fi ń ṣe oríṣiríṣi ẹ dákun ẹ ká máa ṣe ìwádìí fínífíní àwọn iṣẹ́ táwọn ẹnìkejì wa ń ṣe ká má bàa wá kó wàhálà bá wa ìwọ ìyàwó lé torí pé ọkọ ẹ̀ ń jáde lóru ẹlòmíà sọ pé àwọn ti kọrùn bọ́ tán kóun tó mọ̀ fẹsẹ̀fẹ́ láì ṣiṣẹ́ ní klọ́ọ̀bù láì ṣe dókítà tó ń gba emergency ní gbogbo ìgbà. sórí fọ́nẹ́sà sórí àwọn dókítà gan tó ń gba emergency yìí wọn ò ní jáde lóru bẹ́ẹ̀ni eléyìí tó bá yẹ pé ó fẹ́ ṣe night á ti kúrò ní látago 6. bẹ́ẹ̀ni ìrọ̀lẹ́ a ti lọ jókòó síbẹ̀ bẹ́ẹ̀ ni o ti mọ̀ pé láùnjì wọn náà máa pè pé dókítà emergency ti dé o mọ̀ pé ibi iṣẹ́ lọkọ ẹ̀ wà kákàdé tó bá dẹ̀ máa tún wálé náà wọn ò ní wálé láago 4 bẹ́ẹ̀ni aago 6 á tún lù sáago 7 láàárọ̀ aago 7 sáago 8 wọn á ti dé. gbogbo yẹn náà dẹ̀ lélẹ́yìn ó lè má ju ẹ̀kan àbí ẹ̀mejì láàárín ọ̀sẹ̀ kan torí ọkọ tí yín wá ń jáde lóru bí ọ̀rọ̀ àtúndé bí aago 4. aago 4 kẹ̀ láago 3. àbágo 3 láì lọ ṣèpàdé àwọn ti bí wọ́n á tún ti dé ẹ̀yìn náà lẹ́tún máa ṣílẹ̀kùn. ẹ tún ké ikọ́ bala. irú iṣẹ́ wo ni àwọn tó ń gbòkú gan-an wọn jáde nírú àsìkò náà. ẹ dákun ẹyẹ torí bá méjì kan torí bá mẹ́ta kan tẹ́ bá ṣe nísìnyí tẹ́ bá jẹ lọ ẹ rántí àwọn ọmọ tẹ́ bí sílẹ̀ wọ́n ní àbẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ẹran kìíní
títí dé ìran kẹrin. Ẹ dákun. ẹ wo ayé tó máa bàjẹ́ àwa ní káyé lójú. Ẹ dákun àwa tàdé ti bára wa tírú ajélé náà ti ṣí mọ́ lọ́wọ́ tí a wà lábẹ́ àkóso ohun wa àfi bóyin. Ẹ jẹ́ ká máa ṣe àwọn àtúnṣe. Ẹ jẹ́ ká wá iṣẹ́ tó ṣe fi lé ọmọ lọ́wọ́. Ẹ jẹ́ ká wá ṣe. Ẹ jẹ́ ká wá iṣẹ́ tó máa fún wa ní ọ̀run. Tá a bá wo ẹ̀gbẹ́, tá a wo ẹ̀gbẹ́, tá a wo wájú, tá a wo ẹ̀yìn, tá a ríyàn. Bẹ́ẹ̀ni. Tá a bá wo òkè pé lọ́jọ́ kan báyìí iná máa dilẹ̀ lẹ́yìn àsùnṣù jẹ. Ẹ dákun. Àfi bú wa. A kò fi ṣí wa létí ni. Káyé lè rojú. Káyé lè rojú. Cost generation kó lè parẹ́ ní orí tiwa àti orí ti tẹ̀yìn náà. Bẹ́ẹ̀ni. Ẹ dákun. Ẹ kú kalẹ̀ lórí ètò àpadàbọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ijiroro Owuro lórí Kaftan television Yorùbá tiyín. Fáfáni ẹ̀ tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa, orúkọ tèmi Ola Onabajo. Èkejì mi náà wà ń kalẹ̀, Yetunde Adeyemo. Ẹ sì ti mọ̀ pé ní àyájọ́ ọjọ́ ta wà yìí a máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń lọ nínú ilé wa. Nígbà tá a ṣera wa létí a ní ká ṣe àmójútó àwọn ẹnìkejì wa. Ká ṣèwádìí tó fínífíní irú iṣẹ́ wo ni ẹnìkejì wa ń ṣe. Tí wọ́n ń ṣe torí ó ṣe pàtàkì, ó ṣe kókó ká má lọ bọ́ ha. Ọ̀rọ̀ tá a máa mú sẹ́nu lénìí tá a máa fi bára wa sọ̀rọ̀ lórí ètò òun ní nǹkan ṣe pẹ̀lú tí obìnrin bá ti bímọ tán nínú ìgbéyàwó, ojú wo lẹ̀yin ọkùnrin lẹ fi ń wò wọ́n, ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ jẹ́ ọkọ wọn, ojú wo lẹ fi ń wò wọ́n. Ọ̀rọ̀ tí a fẹ́ mú sẹ́nu lénìí ọ̀rọ̀ pàtàkì ni o. Ni pé bóbìnrin tiẹ̀ lọ lóyún. Mo tẹ̀rí mò ń wo nǹkan kan lórí ẹ̀rọ ayélujára ní àìpẹ́ yìí tí lady yẹn gbé fọ́tò ẹ̀ síbẹ̀ ló slay mama ó fi figure 8 dúró báyìí. Ọmọ tó ta lẹ́nu. Mo rí before marriage. Nígbà tí ó máa ṣe kinní tán bóyá 2 years gbogbo ẹ̀ tí. Ó ti darí kọlẹ̀. Mo ń gbọ́ after marriage. Gbogbo ẹ̀ ti dálẹ̀. Ìwọ náà wá wò nígbà tá à ń sọ pé before marriage obìnrin slay after marriage gbogbo ẹ̀ ti dálẹ̀. Kí ló kọ̀sẹ̀ tó fi dálẹ̀? Ó lóyún, ó bímọ. Ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ tá a gbà tó mú wa fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí báyìí lẹ́ni tá a gbà láàrin ọ̀sẹ̀. Tí ọkọ sọ pé ìyàwó òun ó rẹwà gan ṣùgbọ́n nígbà tó lóyún tó bímọ tán kò wà attractive sóhun mọ́. Ó bímọ ọkùnrin, ó bímọ obìnrin. Kò wà attractive sóhun mọ́. Òun ti wá lọ ní òlò ẹlẹ́jẹ̀ tútù kan níbì kan. Bó tiẹ̀ wà attractive gan. Èyí lè yí pẹ̀lú ìtẹ́ ti sọ yìí. Bó wà attractive gan. Òun ti ní ẹlẹ́jẹ̀ tútù ọmọ kékeré kan táwọn jọ ń pò. Wípé bọ̀tẹ̀rí ọkàn ò jẹ́ kóun gbádùn. Nítorí pé òun mọ̀ pé ọmọ ni ọmọbìnrin yìí bí fóun. Tí ò fi slay mọ́. Tóun fi wá ń wò pé ó yẹ kóun padà lọlé kóun lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ló jẹ́ ká fẹ́ mú ẹnu lé ọ̀rọ̀ yìí lénìí pé ṣé obìnrin tó lóyún tó bímọ ṣó rógo ni? Ó sú mi o. Ṣó jẹ́gò ni? Ṣó jẹ gbèsè ni? Ó ṣe máa jẹ gbèsè. Ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ayé ti kọjá gbogbo level yẹn. Ọkùnrin tó bá fẹ́ ṣe tó jẹ́ oníṣe tó fẹ́ jáde lọ ṣe níbi táyé dé dúró sí òun kò ṣe ni. Òun kò ṣe torí pé àkọ́kọ́ rú ẹ̀ ni pé àwọn ìyàwó lẹ́gàn ò túra kálẹ̀ mọ́ sí ení èjì ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ bá túra ká á sọ fún pé kó pack up. Bẹ́ẹ̀ ni a ní kó pack up gidi gan. Ẹlẹ́ẹ̀kẹta ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tó bá lójú ń ta ó ní níta ni ìyàwó ẹ̀ ò bá ti dà wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìyàwó ẹ̀ níyàwó ẹ̀ ló máa jẹ́. So for the fact pé ẹ tó bá lójú ń ta why torí kíni
ṣe ló ṣe lójú ń ta. ṣé torí pé ìyàwó ẹ̀ lóyún. kò á ní kò ń ṣe torí ìyàwó ẹ̀ lóyún òbí mọ́ kàn lo ọkùnrin yẹn kàn lo as excuse ni. ok angu yẹn ni wọ́n ti ń wò. bí mi ṣe ń wò nìyẹn ẹni yẹn kàn lo as excuse ni bí mi ìdí ni pé a rí àwọn able bodied men àwọn ọkùnrin tó wà òkè tó fine tó ń ṣe tó máa sọ fẹ́ pé married woman làwọn fẹ́ yàn lálẹ́ tó ti bímọ tán làwọn fẹ́ máa yàn lálẹ́ wọ́n ní reasons wọn lára àwọn reasons wọn. married woman. yes wọ́n ní reasons oríṣiríṣi ó ṣàmọ̀ṣẹ́ tá à ń ṣe náà ó ṣàmọ̀ gbogbo àwọn kan tó máa ń gbé wá bá wa ẹlòmíì lè ní toró tẹ̀ ti bímọ tán yẹn gan-an lòun ṣe láìkí ẹ̀ kò ní gbóyún wá báwọn. ẹlòmíì dẹ̀ ní bí gbogbo ẹ̀ ṣe rí rọ̀mùrọ̀mù yẹn lòun láìkí. tí gbogbo ẹ̀ ti dálẹ̀ yẹn. àwọn máa kó pọ̀ àwọn máa fa mọ́ra bẹ́ẹ̀ àwọn láìkí ẹ̀ bẹ́ẹ̀. so kí ọkùnrin kan wá máa give excuse pé torí tòun ti dálẹ̀ ó ti bímọ lòun ṣe ń wá wàkúwà káàkiri ó ti wá dálẹ̀ lòun ṣe wá ń lọ síta yẹn bàbá ńlá sílé excuse ni ó wù ú láti ṣe nǹkan tó fẹ́ ṣe ni àìmọye àwọn ọkùnrin tó yẹ pé gbogbo kíní tá à ń sọ yóò ti dálẹ̀ pátápátá ni ṣùgbọ́n wọ́n fìyàwó wọn lọ́kàn balẹ̀ sílé wọ́n máa gbé sórí ni ó wá jẹ́ pé ọmọ 16-year-old gan ni wọ́n bá tó sì rí ròǹdòròǹdò bí àgbálùmọ̀ gan ìyẹn gan máa mọ̀ pé presence ìyàwó máa yẹn nínú life ẹ̀ ó ṣe pàtàkì so excuse gidi excuse tó sílì ni. jẹ́ ká wá wò nídìí ìwọ lè sọ pé excuse ni torí ìwọ jóbìnrin jẹ́ ká wò ní angle ti ọ̀dọ̀ àwọn ọkùnrin tó jẹ́ pé àwọn ò fi ṣe excuse wọn kàn rí ìyàwó wọn attractive. ṣé ó rí ṣé tòótọ́ ó attract ẹ̀ láti ilẹ̀ tẹ́lẹ̀ ara nǹkan tá a fi máa ń sọ nìyẹn pé tí ẹwà nìkan kọ́ nǹkan tá a fẹ́ address you know a máa ń sọ dáadáa torí ẹwà yẹn ó máa ṣá wá rántí bá ṣe máa ń sọ pé kò sí ní ó máa tó stage kan ìfẹ́ máa sá lọ ẹ máa rùn síra yín ó possible kó jẹ́ pé stage yẹn lẹ́nu yẹn wà tó sọ pé torí pé ó ti bímọ. bẹ́ẹ̀ ni nǹkan tá a fẹ́ address lé ní gangan òun náà ni a ṣẹ̀ṣẹ̀ mẹ́nu lọ sídìí ẹ̀yẹn wípé mo rí àyọkà kan tó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké òde ìwòyí wọ́n ń wọnú ìgbéyàwó nítorí ìfẹ́ wípé is very wrong wípé ìfẹ́ nìkan kò tó wọnú ìgbéyàwó nítorí ẹ̀ I love him he's passion this emotions he's that kíní kan on pé the heat no of passion. wípé ìfẹ́ kọ́ lèèyàn fi ń ṣe lọ́kọláya ìfẹ́ máa grow ẹ máa love ara yín good but ìfẹ́ gangan kọ́ ẹni yẹn sọ pé it take wisdom it take knowledge it take understanding it takes this it takes that nírú situation báyìí ibẹ̀ ni àwọn wisdom yẹn ti ń wọlé ibẹ̀ ni àwọn understanding torí àwọn understanding pé kíní ìyàwó mi tó ṣe 1 ó kan tó wá ń ṣe 5 àrùn sí yìí understanding yẹn á fi yé pé ó ní bó ṣe jẹ́. understanding fi yé pé ó ní bó ṣe jẹ́ understanding máa jẹ́ kó o mọ̀ pé èmi gangan iṣẹ́ ọwọ́ mi ni mo pẹ̀lú nǹkan tó sọ ọmọbìnrin yìí dà báyìí. bẹ́ẹ̀ ni ọ̀pá Mósè tó fi ń pàṣẹ sínú ayé ẹ̀ ni. mo pẹ̀lú ẹni tó sọ ọmọbìnrin yìí dà báyìí jẹ́ kí n sọ pẹ́dà nítorí àwọn àsìkò tá à ń sọ yẹn náà àwa obìnrin náà a kì í help matter. bẹ́ẹ̀ni kò sí rọ́ńbẹ́. ọmọ mi ni mo gbé dání òun la gbé lórí. bẹ́ẹ̀ni. kọ́kọ́ bá tẹ̀ sọ̀rọ̀ gan ẹyọkọ̀ gan à á sọ 4 a wò pé a ti ní birthright a ti gbọ́ ọmọ dání fún. bẹ́ẹ̀ni certificate marriage ọwọ́ mi dẹ̀ ló wà. a ti gbọ́ ọmọ dání fún. ọmọ tí mo dẹ̀ gbé dání orúkọ ẹ ló ń jẹ́. a ti ń believe nínú ara wa pé ó máa understand oge padà wálé kò họ anything ó love me na ó máa bá mi rò níbo kò bẹ́ẹ̀ ro nada kò bẹ́ẹ̀ ro anything. ọkùnrin sì fẹ́ kó sì keep up kit. bẹ́ẹ̀ ni especially ọkùnrin tó bá nífẹ̀ẹ́. ibi tí wọ́n ń bọ̀ lọ nìyẹn ọkùnrin tó máa bẹ́ẹ̀ ro nada ọkùnrin tó máa bẹ́ẹ̀ ro anything ìwọ fúnra rẹ̀ wàá gbé agbára sílẹ̀ fún. bẹ́ẹ̀ni. ò ní gbàgbára dání pé torí ọmọ ẹ̀ ló gbé dání àbí torí ọmọ kan ló ń tọ́ tó ló fi jẹ́ kó dára nù ló fi jẹ́ kó ṣe
wo episode tá ṣe pẹ̀lú bàbá wa kan gbogbo àwọn excuse yọ pátá ni bàbá yẹn sọ pé alternative wà fọkùnrin bẹ́ẹ̀ ni títí kan ọmọ bíbí tó bá rò pé torí ọmọ ni ẹlòmíì lè bímọ fún dáadáa bóyá obìnrin gan ló bí gan bóyá ẹlòmíì gan ti bí ọkùnrin fún gan òun mọ̀ tó mọ̀ ó ti bí ọkùnrin àtobìnrin bóyá ẹnìkan ti bí ìbejì fún tó mọ̀ tó ti bí wọn pọ̀ tó ti bí ọkùnrin àtobìnrin papọ̀ lẹ́ẹ̀kan. It's just all about tightening up your game. bóyá bàbá àbẹ̀ta náà ń pè nínú sitting room mi. nínú sitting room mi ó mọ̀ so tighten up your game kéèyàn tighten up òun ni mo like apábí tó sáré mú ẹnu lọ yẹn mo mọ̀ pé kò sí bá ṣe máa sọ àwọn ọ̀rọ̀ yìí náà tí a ní wo the other side tí a ní wo advantages disadvantages uses and all that. mo lọ sọ́dọ̀ ilé ìtajà kan kí ni obìnrin yẹn ń tà ẹ̀ṣọ́ ó wá sọ pé àwọn máa ń ta nǹkan kan fáwọn obìnrin o tó jẹ́ pé inú ọkọ wọn gbogbo tọkọ wọn bá ń bá wọn ṣeré inú wọn máa dùn wọn máa fẹ́ máa wá mo wá rò pé àwọn ilé ìtajà oògùn tìgbàlódé gan wọ́n máa ń kó àwọn nǹkan tí àwọn ọkùnrin fi máa ń ta pọ́npọ́n wọ́n máa ń kó síbẹ̀ bọ́ títóbìnrin wọ́n máa ń tà ní abẹ́lẹ̀ obìnrin wa ní pé àwọn máa ń tà mọ́nà but àwọn kinní tí wọ́n sọ pé wọ́n máa ń tà yìí pé wọ́n máa ń ṣe oògùn ni ó ní àwọn yẹn wà ó ní ṣùgbọ́n àwọn nǹkan kan míì náà wà tó jẹ́ ti oògùn òyìnbó tó jẹ́ ti ìbílẹ̀ tàbí ti natural àwọn nǹkan kan míì náà wà tóbìnrin gbọ́dọ̀ nílò láti mú ọkọ ẹ̀ dúró ó ní kò easy ó ní kí ló ń ṣe yín kí ó lóun máa sọ fáwọn obìnrin ó ní ìwọ náà gbé gàrí sílẹ̀ kó da ordinary water sí kó wá gbé gàrí sílẹ̀ kó fi omi tútù sí kó fi blọọkù sí kó fi ẹ̀pà sí kó fi mílìkì sí kó fi ṣúgà sí èwo ló máa mú bẹ̀. màá mú ní mílìkì. bẹ́ẹ̀ ni this your mílìkì for front na for me ó tutù ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. a wá sọ àwọn ọ̀rẹ́ yẹn débi pé mo wá jókòó. ẹ wá lọ tún rò. àwọn obìnrin ọmọ àtijọ́ dẹ̀ ló jókòó yìí. bẹ́ẹ̀ ni àwọn àsìkò kan wà nínú ayé obìnrin pàápàá jùlọ tá a bá ti bímọ bẹ́ẹ̀ ni tá a bá ti bímọ tán tó máa nílò láti tọ́jú ara ẹ̀. I'm not even talking about sọ̀rọ̀ nípa health wise báyìí o. àwọn ohun àdídùn tọ́lọ́run fún ẹ lára ẹ̀ tó máa tọ́jú ẹ̀ tó sì máa dáa tó máa dán tó máa dùn. ohun lèmi ṣe máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń rí lórí ẹ̀rọ ayélujára ìwọ tó bá ti mọ nǹkan tó wá lọ síbẹ̀ bẹ́ẹ̀ni òun ló máa mọ̀ bẹ́ẹ̀ni ẹlòmíì àwọn pẹ́pẹ̀pẹ́ tẹ̀lé máa fi tún ara ṣe tó lè máa fi dá lójú ọkọ ẹ bó bá ṣe ayélujára lọ́jọ́ míì wàá rí i bẹ́ẹ̀ni àwọn ilé ìtòwò naturally tí wọ́n gan bá lo kínní kò lè pa mí lára kò lè pọ́kọ́ mi gan lára tí ẹ jẹ́ kí n dán wò ó lè jẹ́ tó tẹ̀ máa fi jẹ́ kára tiẹ̀ jí pépé ni láti ṣe èèyàn gbogbo yẹn wà ń bẹ̀ láti ṣe ṣùgbọ́n apá ibi tá a tún wò lé ní ká má tún mẹ́nu kúrò ń bẹ̀ lọ títí òun ni pé ẹ̀yin ọkùnrin. bẹ́ẹ̀ ni o ibi tá à ń lọ gangan nìyẹn. ẹ dákun ibi tá à ń lọ gangan nìyẹn. ẹ yé jẹ́ kí ìyàwó mi ti bímọ kan ó wá dàbí ohun èlò ó ti bímọ méjì kó má wà attractive sí yín mọ́ ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan deformities ni pregnancy máa ń ṣe fún obìnrin mi ó ní sísítà mi kan ìgbà tí ò tí ì máa bímọ ìgbà tó ti bẹ̀rẹ̀ sí lóyún tó ti ń bímọ kíní kan máa wú sí wọn lọ́wọ́ ní side báyìí kíní yẹn dẹ̀ ó wà ń bẹ̀ for years tí ò lọlẹ̀ lẹ́yìn ìgbà tó ti bímọ tán gan tó bá jẹ́ ọkùnrin mi ó lè torí ẹ̀ sọ pé mi ò fẹ́ kinní kan mọ́ ẹ o kinní kan ẹlòmíì ó lè jọ́rùn ní tiẹ̀ máa wú sí. ẹlòmíì ọmọ bíbí ló fa gbèrè bí sí lára jẹ́ kí n sáré sàn kankan ìyá kan. jẹ́ ká ṣe báyìí tá a bá padà dé ká wá kó sí ilé tó fẹ́ sọ yìí jẹ́ àdé òkè lọ́hùn náà ká lọ fi ẹsẹ̀ rajó ká lọ sí agbami ìfẹ́ nílé ká fi fẹsẹ̀ rajó ká lọ wo smile oya smile for me ẹ jẹ́ lọ wo smile láti ọwọ́ Ọlá Onabajo ká fi fẹsẹ̀ rajó. olómi ìfẹ́ yẹ mi sí o inú dídùn ló mórí
yá jalo. Olómi ayọ̀ mi onítèmi ọ̀rẹ́ mi ó yá smile for me. Ó yá dájú àti mọ́mí ẹ smile fúnra yín lé ká lọ fẹsẹ̀ rájọ́ ńlẹ̀ ẹ kú kalẹ̀ àpadà. Orí ètò Ijiroro Owuro lẹ́ṣẹ̀ wa lórí Kaftan television Yorùbá àtìyín. Ó ga jù lórí ètò lẹ́ni ó ga jù. Bẹ́ẹ̀ni ó ga. Ó lágbára. Ó ga. Gbogbo àwọn tó wà nínú agodo gan náà wò pé ó ga ọ̀rọ̀ ọmọràn gidi ní ètò tèmi. Ẹ mọ̀ pé pọ̀tọ̀pọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ni tá a bá ti nà ní pọ̀pá gbogbo tó bá ti ta sí báyìí ká máa. A fẹ́ ká túnbẹ̀ ṣe náà ni. Bẹ́ẹ̀ni ká máa tún. Ilé wa lè máa dùn. Kí wàhálà má bàa máa wà ní gbogbo ìgbà. Àwọn ń sọ̀rọ̀ nípa ojú tí àwọn ọkùnrin fi máa ń wo ìyàwó wọn tó bá di pé wọ́n lóyún wọ́n bímọ tán. Wọ́n bímọ torí àpá tó lápá ọmọ bíbí àtọyún ní èyí tí ò lápá mi obìnrin mi tó bá ti lè fọ́n bẹ́ẹ̀ kò ní padà. Àpá náà ni kò ní padà kò ní padà túrákì mọ́. Dilẹ̀ pamọ́ ọyàn ọmọ ẹlòmíì ọmú ẹlòmíì á ṣe rẹ̀gbẹ̀dẹ̀ ni kò ní padà papọ̀ mọ́ ọkùnrin míì wọn ò dẹ̀ ní lè sọ síta wọn á máa sọ pé báwo nìyàwó mi ṣe rí báyìí ká tó wí ká tó fọ̀ wọ́n bá ti fi búrẹ́dì kó wọn ní omi ọbẹ̀ níta wọ́n ti gbà bẹ́ẹ̀. wọ́n ti lọ síbi tó ṣì ìṣòro bíi watermelon. ìyẹn náà dẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti gbà pé tó ṣì dàbí watermelon yẹn náà òun náà yìí máa fọ́ká o. bẹ́ẹ̀ ni ó máa fọ́ká. olóyìnbó ní the beautiful ones are not yet born. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ó fẹ́ mẹ́nu lé ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ká tó lọ sílẹ̀. àwọn àpá yẹn tí ọmọ bíbí àtoyún níní tó máa ń dá sí ara obìnrin míì tó bá ti bẹ̀rẹ̀ sí ní bímọ máa ní problem pẹ̀lẹ́sẹ̀ ṣùgbọ́n ó ní nǹkan tó ṣẹlẹ̀ ìyá yẹn ó ní gẹ̀gẹ̀ tó lóyìnbó ń pè ní goiter. ṣọmọ bíbí ló kọsẹ̀. ṣebí àwọn ọmọ ò mọ̀ àwọn ọmọ ò mọ̀ ọmọ àbígbẹ̀yìn wọn ti sọ fún màmá yẹn rí ní ọdún mélòó kan sẹ́yìn pé kí ló ṣe yín ní bíbá báyìí níṣojú gbogbo àwọn èèyàn màmá yẹn kọra mọ́mọ yẹn lọ́dún yẹn ọmọ yẹn ló wá ń ṣàlàyé fáwa nígbà tí màmá yẹn fẹ́ ṣe ọjọ́ bí ló wá ń ṣàlàyé pé òun wá rántí pé ní ọdún tóun sọ̀rọ̀ yẹn ọjọ́ birthday ìyá òun ni inú mọ́mí òun ò dùn ṣùgbọ́n nígbà tóun ti wá dàgbà tán fẹ́ ṣe ó ti tó bí ọdún kan sí birthday màmá òun. tí wọ́n ti wá yọ gẹ̀gẹ̀ yẹn kúrò. wọn ò yọ wọ́n ń tọ́jú ẹ̀ dáadáa sòtẹ́ ọ̀rọ̀ wa kàn rọ̀ nípa ọmọ bíbí àti nǹkan kan ni ìyá yẹn wá ń sọ sítórì òun fóun pé nígbà tóun bí òun làbí gbẹ̀yìn òun sanra gan-an pé òun rántí lọ́dún yẹn lọ pé dókítà yẹn sọ fóun pé láyé òun ò gbúdọ̀ bímọ mọ́ pé so bóun dẹ̀ ṣe bí ọmọ yẹn tán ló di pé òun bẹ̀rẹ̀ sí ní gẹ̀gẹ̀ so pé dókítà ní láti sọ fún wọn pé gbogbo bó ṣe ń push kò ságbára mọ́ bíi ti tẹ́lẹ̀ ló fi dápá yẹn so tó bá jẹ́ pé ọkùnrin ló pa ìyàwó ẹ̀ tì nítorí pé ó bẹ̀rẹ̀ sí ní bímọ ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn tóun ò fẹ́ pẹ̀lú gẹ̀gẹ̀ ṣé kò ti dẹ́ṣẹ̀ sí èèyàn kò dẹ́ṣẹ̀ sọ́lọ́run. bẹ́ẹ̀ni ó dẹ́ṣẹ̀ sẹ́lọ́run. a nílò láti wà very very expect àwọn ọkùnrin. ó dẹ́ṣẹ̀ sí ẹlẹ́dàá ẹnìkan. bẹ́ẹ̀ni. sórí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà tí wọ́n ń jẹ ìyà ìmọ̀dí lénìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà tí wọ́n ti lówó rí owó gidi tí wọ́n ti ka owó gidi rí tó jẹ́ pé lénìí tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ wọn mọ́. owó ti dọ̀fẹ́ àlejò lówó. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló wà tó jẹ́ pé àìsàn kò jẹ́ kán gbádùn ní èní tó dẹ̀ jẹ́ pé wọ́n ti ṣàná tó jẹ́ pé wọ́n mọ̀ pé orí obìnrin táwọn ti fìyà jẹ ló ń fìyà jẹ wọ́n padà. wóró nǹkan tó sọ yẹn obìnrin tó jẹ́ pé àtipasẹ̀ pé ó fẹ́ bímọ ló fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn tí wọ́n wá kọ́lẹ̀ tó wá lọ gbé pátì lo ẹlẹ́jẹ̀ tútù lọ gbónígò ọlọ́run gígùn. tí irú olóyèjẹ̀ tútù yẹn tí wá délé tán tún fi gẹ̀gẹ̀ bú ìyá tó dẹ̀ jẹ́ pé tó bá yẹ pé kò bímọ fún ẹ àbí nǹkan kan irú nǹkan yẹn lè má ṣẹlẹ̀ sí ṣó mọ̀ wípé orí ìjà ó jóògùn nìyẹn láláì lanu irú ìyá bẹ́ẹ̀ àbí irú obìnrin bẹ́ẹ̀ láláì lanu ṣépè èpè ti jarú ọkùnrin bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé tí natural changes àbí nǹkan tó bá bá àwọn ìyàwó wa
nípasẹ̀ family line tá a put wọn through. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì kò ṣe pé lóyún ó bímọ ó tẹ̀lé má tí ì bímọ kó jẹ́ ibi tó ti ń wọ́ ọmọ náà ló ti ń fẹ̀ ló ti ń sanra ló ti fún lélẹ̀ pé kóun ṣáà lè ṣàbíamọ fún ẹ. fún nínú ilé yẹn kóun lè fọmọ jù ẹ lórí kó lè jorúkọ bàbá àti yín kò ń ṣorúkọ bàbá àti ẹ o. ló ti ní oríṣiríṣi nǹkan tẹ̀yìn ẹ̀ dẹ̀ appreciate ẹ̀ tó jẹ́ gbogbo nǹkan tẹ́ lè fi san fún wọn ni pé kẹ́ lọ wá ìyàwó mi àbí kẹ́ lọ wá ẹlẹ́jẹ̀ tútù àbí kẹ́ lọ wá ẹlẹ́ṣẹ̀ ṣóṣòṣó tírú obìnrin bẹ́ẹ̀ ò bá sọ̀rọ̀ ó lẹ́lẹ́dàá. obìnrin mi ń di létí mi ń gbẹ ó ń kó stroke ó ṣàgbákò stroke dáadáa pé àwọn ọmọ à ń lóyún à ń bímọ dáadáa ẹlòmíì gan ojú ẹ̀ ń bá a lọ. dáadáa ó túmọ̀ sí. ìwà ọmọlúàbí ó sọnù. bẹ́ẹ̀ ni nírú ọkùnrin bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ wà tí a ti rí dáadáa àwọn kan ló fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa yìí ọ̀pọ̀lọpọ̀ láti rí tó yẹ pé èmi ti rí ẹnìkan rí tó yẹ pé inú oyún ni ìyàwó ẹ̀ wà kò tẹ̀ tí ì bímọ ẹ̀ wọ́n tí ì rí gbẹ́jọ́ tí ọkọ yìí ti bẹ̀rẹ̀ gbogbo ìwà tí ò dáa àní kí ló dé tó ń ṣe kínní kí ló dé tó ń tutọ́ kí ló ń ṣe gan ṣóun ló kọ́kọ́ máa lóyún ni ṣóun nìkan ló máa kọ́kọ́ lóyún ni tó jẹ́ pé àtinú oyún báyìí ló ti fi ara ní ọmọbìnrin yẹn títí tó lọ gbé ẹni tẹjọ́ ń sùn tẹjọ́ ń gbórí léra yín láyà ìwọ ló fún lóyún o wá fún lóyún tán o lọ gbé yàrá tiẹ̀ sí máìlì 10 pé a lè jọ gbé mọ́ ẹ lè jọ sùn mọ́ ẹ lọ́jọ́ ṣe mọ́ ẹ lè jọ mọ̀ mọ́ ó ti bẹ̀rẹ̀ sí ní ká ẹ mọ́ obìnrin míì ó ti wá rùn sí ẹ ó ti rùn sí ẹ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ọkùnrin ẹ jẹ́ ká máa ṣọ̀ṣe kájọ wò lọ́tún kájọ wò lọ́sì ká máa fi sùúrù ṣe ká máa fi wisdom ṣe ká pe ọgbọ́n Ọlọ́run ká pe ìmọ̀ Ọlọ́run ká pe understanding ká pe ìfaradà wọlé nítorí tí obìnrin mi bá lanu tó bá ṣépè fún ọkùnrin mi báyìí tó bá ń gbọ́ mọ́tímọ́tí ni kinní kan ń ṣe kinní kan ó máa mú ẹ ní. tó bá jẹ irú èpè bẹ́ẹ̀ mi ò rò pé babaláwo wà tìmọ̀tìmọ̀ lálámọ̀ ń ga mọ̀. ṣó ń gbọ́ mi rò bí babaláwo àbí wòlíì àbá àfà wà tó lè wẹ̀ tó máa wẹ̀ o. irú èpè bẹ́ẹ̀ kúrò nítorí irú èpè tó jẹ́ pé ìyàwó ilé ẹ̀ tó jẹ́ pé wọ́n ló fi sí ipasẹ̀ tó máa ṣẹ́ fún ẹ abẹ́lẹ̀ ń ta sí tí àwọn bàbá wa ní Olúwa kan sọ fún wa lọ́jọ́ kan pé ọmọkùnrin tó kàn gbé obìnrin lójú títì lásán tó kàn gbé lójú títì ó dẹ̀ bá ní nǹkan ṣe pọ̀ ìyẹn dẹ̀ wọ́n lépè ó dẹ̀ mú ká máa sọ pé ìyàwó tó fẹ́ sílé tẹjọ́ ń jí tó lóyún tó bímọ fún ẹ tó ń gbàdúrà fún ẹ lójoojúmọ́ tó ń ṣe oríṣiríṣi káyọkọ mi dá kan ẹjọ́ ẹ̀yin baálé wa ó kù díẹ̀ káàtó irú àwọn ìwà bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó tó bá ní ká lọ pọ̀ ọmọbìnrin wa kóun náà wá wo àwọn nǹkan tẹ́yìn náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe tí ò ní lè dúró tí ò ní lè faradà wá gbọ́ ilé aṣú ilé amọ̀ ákà átúnṣu ilé aṣú ilé aṣú ilé amọ̀ ẹ wo àsìkò wa ń sáré orí ètò ìjíròrò òwúrọ̀ láwa a fẹ́ sáré bọ́ sí abala kí ni kí n ṣe fún bí ìṣẹ́jú mélòó kan tó kù yìí kí ni kí n ṣe tá a fẹ́ sọ lẹ́ni a máa summarize ẹ̀ nítorí àsìkò wa sáré ọyàn ọ̀dọ́mọbìnrin kan ló wà wọ́n ti dàgbà díẹ̀ nínú ìgbéyàwó wọ́n ti bímọ bíi 2 mẹ́ta tí wọ́n ti ga gọ̀ṣọ̀ lọ wọ́n ti èyí tó wà nílé ìwé gíga wà nílé ìwé ga tó wà nílé ìwé girama wà nílé ìwé girama ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ ọjọ́ ìgbéyàwó yìí inú ìyá yìí ò dùn láti àárọ̀ dalẹ́ torí pé bàbá wọn ìyàwó kan òkú kọ́ńbọ̀dù ni wọ́n ń ṣe káàkiri bí ijọ́ tí wọ́n dẹ̀ ṣe ìyàwó kan òkú kọ́ńbọ̀dù àdòǹkìá bí ìyàwó jẹun kò kàn mí bọ́mọ jẹun kò kàn mí náà ń ṣe. ní ẹnujọ́ mẹ́ta tá a wá wí bàbá tẹ̀ kú ti kó gángárẹ̀ ó ti kẹ̀rẹ̀ ó ti kúrò nílé ó ti lọ́ọ́ bá a mọ́ ọ̀dọ̀ ọmọbìnrin kan ó wá fi ìyá sílẹ̀ àti àwọn ọmọ 3 kò kúkú sọ pé mo divorce ẹ o ó ń pè wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan o àwọn ọmọ mi kọ́ ṣàlàáfíà ni wọ́n máa jẹ yẹn ìyẹn náà máa sanwó school ìyẹn àsanwó school àsanwó náà àsanwó ilé àsanwó gbogbo àsanwó private university bẹ́ẹ̀ ni àsan. ó dáa ọmọbìnrin yìí àdágbé àdáfà ti fẹ́ pa á ibi tó ti ń dágbé tó ti ń dáfà lọ́lọ́run ti rán
aláàánú ọmọkùnrin kan sí. ok Ọlọ́run rán sí. Ọlọ́run rán sí ni. kó máa ṣàánú ẹ̀. kó máa ṣàánú ẹ̀. lásán. kó máa bá a gbé bùkátà. ok bá mi gbé bùkátà bá mi wá solution sí ọ̀rọ̀ ayé mi. bóyá ọmọbìnrin yẹn ti gbàdúrà ó ti kọrú orin yẹn. ó ti sọ fọ́nà pé má ṣe jẹ́ kó pẹ́ ju kémi lè wá ṣọpẹ́. Ọlọ́run bá wò pé máa bẹ wá solution sọ́rọ̀ ayé ẹ̀ ọkọ ẹ̀ tó ti sán lọ yìí ó ṣeé ṣe ká má rè padà mọ́. kó jẹ́ pé ó ti rìn lọ nìyẹn. ṣùgbọ́n a lè fi ẹlòmíì rọ́pò fún. Ọlọ́run wá rán òkúta máa ń ṣiṣẹ́ èèyàn gbà mí. bẹ́ẹ̀ ni ó rán aláàánú sí ọmọbìnrin yìí tí ó ń ṣàánú ẹ̀ fún ní owó skul àwọn ọmọ fún gbá ó ń dẹnu ìfẹ́ kọ́ ṣùgbọ́n ó ń wò ó pé ọkọ òun ò tí ì kọ́ ọ́ lẹ̀ lóòótọ́ kò wúlò fún àwọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ wá ṣùgbọ́n òun ò tí ì kọ́ ọ́ lẹ̀ ó bí ló dẹ̀ fi òun sí lóòótọ́ ọ̀dọ̀ obìnrin míì náà ló tún lọ bá mọ́ ó wá ń ṣe é ní kí pé kábà sọ pé èwo ni kí n ṣe Ọlọ́run aláàánú rèé ló rẹ́dì láti bá mi gbé bùkátà ayé mi. ó tiẹ̀ ti ń gbé díẹ̀ díẹ̀ rẹ̀ dì tó ti bíá. sanwó ọmọ ní skul dá a ní okòwò ó sì sọ pé wo ṣe fún èmi náà ìyá sì sọ pé mi fẹ́ fi ọkọ àárọ̀ mi tí mo ti bí ọmọ 3 fún sílẹ̀ ìyá yìí ló wá kí àtẹ̀jíṣẹ́ sí wa pé kí ni kí n ṣe. ọ̀rọ̀ rẹ̀ kí ni kàn ṣe. ṣé dádì yẹn sọ pé aláàánú yẹn ṣé wọ́n fẹ́ wọn tán ni àbí wọ́n fẹ́ máa lọ. ọ̀tá ló fẹ́ máa fẹ́ yàwó níyàwó kó máa lọ kó máa gbọ́ bùkátà. ṣé wọ́n fẹ́ adopt gbogbo àwọn. tó bá ti fẹ́ yà wọn wọ́n ti mọ̀ pé bùkátà ní fáwọn. ọ̀rọ̀ rẹ̀ o. ẹgbẹ́ yẹ̀wò. èyí lágbára o. àdìtú lọ̀rọ̀ ilé ayé. kó tẹ̀ tó eléyìí tí mi fi kún kó tó di pé aláàánú yìí dé àwọn èèyàn obìnrin yìí àtàwọn ọmọ yìí wọ́n ti bá débi pé kí láńlọ́ọ̀dù máa kẹ́rù wọn síta kó máa pariwo lé wọn lórí bẹ́ẹ̀ bá lè sanwó lé ẹ ló máa san abẹ́ bíríìjì onílé ọlọ́nà tán dẹ́ ní bàbá tán bá tún ti pé bàbá wọn á ní kó gẹ́ra rọ̀fìà òun mọ̀ wọ́n rí. ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ kó tó wá rí aláàánú. yé ẹ̀dẹ́ lọ́rọ̀ Olúwa. àdìtú lọ̀rọ̀ Elédùmarè. bẹ́ẹ̀ ni. bó dẹ̀ ṣe máa ń ṣe gbogbo orí ẹ̀ gbogbo iṣẹ́ ọwọ́ ẹ̀ òun nìkan ló yé. òun nìkan ló yé. àdẹ̀mọ̀ irú ìrìn ìgbésẹ̀ àdúrà tí àǹtí yìí náà ti gbé. bẹ́ẹ̀ ni pé bá mi wá solution sí ọ̀rọ̀ ayé mi má ṣe jẹ́ kó pẹ́ ju kémi lè wá ṣọpẹ́. sọ́lọ́ wọn wá solution tán a máa ní. mo fẹ́ lóye pé àǹtí yẹn ó jẹ́ ọmọ tọ́ntọ́ ìgbẹ́kọ̀ ó dẹ̀ jìnnà tó ní ìbẹ̀rù Ọlọ́run. bẹ́ẹ̀ ni torí tó bá já àwọn ọmọ òde ìwòyí ni wọ́n tẹ̀ ní ìrò lẹ́ẹ̀mejì àmọ̀rí ìbá àkú. so kò sí bí ọkùnrin náà bó ṣe máa ṣe nǹkan fún ẹ ó ṣe lè ní ó ṣe lọ́la kò sí bọ́lọ́run ṣe ìran sí ẹ tó kò sí pàápàá jùlọ tó tún wà nírú condition yẹn tí ò ní bó bá mú mọ́ra tó bá dọjọ́ kan náà nǹkan sí ìbá advice àǹtí yẹn kan ṣe nìkan túbọ̀ lọ gbàdúrà dáadáa lórí ọ̀rọ̀ ẹni yẹn torí àmọ́ bóyá àwọn àtọkọ wọn ti divorce àmọ́ bóyá ọkọ wọn fẹ́ wọn ní ṣùlọ́kà ṣùgbọ́n gbogbo oore tẹ́ni yẹn bá sì lè ṣe fún wọn kó máa gbà. ọmọ bàbá ta ní ìṣẹ́hùn. wá wí àdẹ̀mọ̀ bóyá àwọn náà wọ́n níṣẹ́ gidi lọ́wọ́ wọ́n tẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́ wọn ní lọ́wọ́ àwọn ọmọ wà ní private university. ṣó wá máa ká ni. gbogbo oore tán bá ti ṣe fún yín ẹ gbà Ọlọ́run á tọ́ yín sọ́nà. Ọlọ́run á tọ́ yín sọ́nà nítorí bàbá tó lọ gan àmọ́ bóyá wọ́n máa padà wá bàbá tó lọ jókòó ti obìnrin èmi ò bá dẹ̀ sọ pé irú bàbá tó lọ jókòó ti obìnrin míì náà kò yẹ kó dé kó padà wá bá versus woman. lóòótọ́ ni ṣó mọ̀ pé kò yẹ kó dé wá bá tó bá tẹ̀ máa wá bá tó bá yẹ pé ó fẹ́ wá bá nínú ilé yẹn kó má bá lójú kan àmọ́ bóyá wọ́n fẹ́ra wọn ní ṣùlọ́kà bóyá rẹ́jísítì síbẹ̀ pé wọ́n fẹ́ra ọkọ tòun ni tó fẹ́ ní ṣùlọ́kà tó ti bímọ 3 fún. wọ́n máa nídìí láti lọ yànnà náà láàrin ara wọn nìyẹn bóyá àwọn fẹ́ra wọn mọ́ àwọn gbọ́dọ̀ divorce kó tó lọ fẹ́ lòmíì. kó tó fẹ́ lòmíì. òun ni ó ṣe yẹ kí wọ́n lọ tọpinpin délẹ̀ dáadáa
ìpè ṣé o ò ní fẹ́ mi mọ́. Ibi tó wà yẹn gan, ibi tí dáàdì yẹn wà yẹn gan, káwọn gan lọ wá díẹ̀ bóyá ìyàwó kékeré kan ti wà ń bẹ̀. Ìyàwó bí obìnrin náà ni ó lè má jẹ́ ìyàwó kékeré bọ̀ obìnrin náà ni náà ni wọ́n lọ bá ti. àbí ibi tó wà yẹn sìn wọ́n fi àǹtí yẹn lẹ̀ sìn bóyá bí ọdún kan àbóṣù mẹ́fà báyìí sìn wọ́n ṣí láṣọ wò. àǹtí ọ̀hún ò sì ń ṣe gí o èèyàn máa ní. bẹ́ẹ̀ ni so àǹtí tí wọ́n sọ pé kí ni kí àwọn ṣe gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àti jákèjádò àgbáláyé tẹ́ bá ti wà lábẹ́ àkóso ohùn wa tàbí tẹ́ ń gbọ́ wa ẹ bá wa gba arábìnrin ní àmọ̀ràn wọ́n nọ́kọ bíi òkú ayé kò gbọ́ bùkátà wọn kò tọ́jú wọn wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rí ẹnìkan tó ṣe tán láti fẹ́ wọn láti fi wọn ṣaya. Arábìnrin wa pé etí wo la bá mi gbọ́ pé mo fẹ́ kó ọmọ 3 sílẹ̀ ọkùnrin tó kúkú lọ tó ṣán lọ náà kò kúkú sọ pé òun fẹ́ mi mọ́ ó lè máa lọ obìnrin káàkiri o kò kúkú sọ pé òun fẹ́ mi mọ́ ṣùgbọ́n kò ṣẹ̀tọ́ lórí àwọn ọmọ kò ṣẹ̀tọ́ lórí ìyàwó náà. Lárábìnrin ṣe kúkú àwò pé kí ni kóun ṣe kóun máa bá olówó lọ ni kóun rọra fi ìbànújẹ́ ayé òun sílẹ̀ ó deep ó ní kẹlà òun lọ yẹ bó bá ṣe rí lọ́dọ̀ tìyẹn. Àmọ̀ràn táwa náà lè gbà nínú lágodo tiwa náà bí ni pé tó bá ti kọjú sí yín kẹta ìyá wa tó bá ti kọyìn sí yín kẹta tó bá ti kọ ẹ̀yin nìkan kẹtù ìrọ̀rà yín pa. Ó lè tó Ijiroro Owuro lẹ́wà lórí Kaftan television Yorùbá tí èkejì mi àbọ̀ṣẹ́jú àsìkò wa ti sáré. ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ ṣeun ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú ìfẹ́ wa àwa náà a nífẹ̀ẹ́ yín síbẹ̀ sí kó wá síbẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa tó a nílò àwọn ìpolówó yín ìkéde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ayẹyẹ yín tí ẹ fẹ́ ṣe yẹn tìgbéyàwó ọmọ yín tí yín tí ẹ fẹ́ ṣe yẹn ẹ pè wá síbẹ̀ gbogbo ohun tẹ bá nílò wá fún pátápátá òun náà la máa ṣe fún yín lówó tí ò ní ga yín lára àfihàn dá yín owó tí ò ga ní lára. bẹ́ẹ̀ ni ẹ̀yin fẹ́ kàn sí Ayọ̀ngbénú ẹ lọ sórí ẹ̀rọ alátagbà Instagram, TikTok, Facebook at Ayọ̀ngbénú_alaga Ayọ̀ngbénú_alaga màá lọ́gán ni màá fèsì sí gbogbo ìbéèrè yín. Yetunde Adeyemo lórúkọ tèmi bọ̀ tẹ́ bá ti rí mi lóde ẹ pè mí l'Ayọ̀ngbénú máa dá yín lóhùn tayọ̀tayọ̀ káfíńrà tayọ̀ pàdé o lówùúrọ̀ ọ̀la nígbà tí màá mẹ́nu dúró lápá ọ̀dọ̀ tèmi tí Ola Onabajo tó máa bá wa kásẹ̀ ètò ńlẹ̀ lónìí ẹ ṣeun. ó ṣe mú ìkejì mi gbogbo yín pátápátá tá a jọ ṣètò tèmi láti bí ọ̀rọ̀ sí tí tá a sọ títí dé àkórí ọ̀rọ̀ tá a fi bá wa sọ̀rọ̀ lénìí wípé ká jẹ́ kí nǹkan tá a bá ti ní kó máa tẹ́ wa lọ́rùn ìyàwó tó bímọ tó dẹra lẹ̀ gbogbo pàṣọpù tíwọ náà bá lè ṣe fún gbogbo ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún láti tún ṣarajọ padà ṣe fún àwa obìnrin náà tó bá dẹ̀ ti ń tì wá ẹ jẹ́ káwa náà máa tì ẹ jẹ́ ká máa rò pé àti bímọ àti wá ní pásíwọ̀dù síjọba ọ̀run lọ́dọ̀ àwọn kan wa. pé lọ́gán la máa wọ paradíṣe. kò rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká máa ṣe bó bá ṣe yẹ ká ṣe. Ola Onabajo ni mo ń jẹ́ aya Olúwaṣọlá fún mi aláṣà kẹtì yín gangan tí ó kọ́ wọn. tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí ìtẹ́fẹ́ bẹ́ẹ̀ mi náà sọ ẹ ta àwọn àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí mi àti Onabajo Ọláwálé Onabajo Ọláwálé bájú orí Kaftan TV Yorùbá lẹ́tí fẹ́ bá a sọ̀rọ̀ àti Kaftan TV Yorùbá gbèròǹgbà ń ṣọwọ́ gbogbo ẹ̀ lámàrí tàṣùmá fún yín lésì tó dáa. bá ti wá sọ pé àtàwọn láti padà yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àkọ́tún ètò special edition tó sọ̀rọ̀ nípa ìdílé lórí Ijiroro Owuro lórí Kaftan television Yorùbá channel 132 on Startimes náà láti ń sọ pé ó dàbọ̀. ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí ló ń ẹgbẹ́ bá wọlé kí n káàbọ̀ kí n fún máa fi kúrò pé ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò Ijiroro Owuro. ètò yìí ló ní ládùn jẹ́ gbọ́. Kaftan television yẹn mọ́ Ijiroro Owuro. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ola Onabajo lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television Yorùbá ní ẹ máa yí kò ń bẹ́ ọ ẹ máa wo Kaftan.